Chorus me. Everybody, let's go. Yeah. When I gotta wake up in the morning, I bring some glasses. My friend goes to my classes and get some glasses. Even though I look at Shatan, I'm a Rubusola, or look up in the Gamo, the Rubusola, Poverty, Wagara, Tuali, Otis, Otilu, on my way to you, I was Okobashiki, what my try to my book card in it. Nítorí tó bá ṣe transfer fún ẹ o lè fi ra káàdì ni. Èmi yàtọ̀, mo dúró jẹ́jẹ́ tèmi, mo lọ jẹ́jẹ́ tèmi, kò sí nǹkan tó máa ṣe bìrì kìtẹ́. DJ Pretty ló pè lórí Pretty mi. Tábà wọnú ilé lórí bẹ́ẹ̀dì, a máa jọ ṣe Pretty mi. Okay now. Video bring it down now. Kí ló ṣẹlẹ̀ gangan ọmọ ọlọ́pẹ́ ló sọ̀rọ̀ náà. Ìtì ìbẹ̀wọ̀ studio òde fún mi sílẹ̀ kó yé play ẹ̀wọ̀n. Tó bá fún mi ní kíní yẹn ṣe lẹ́ẹ̀kan mi ò ní dúró sílẹ̀ wọ̀n. Ọmọ ó pọ̀ lára mi, èmi náà ti ṣèkan rí ní ìrètí fún mi gbogbo ọmọ tí mo bí obìnrin ni. Ó lè mọ́kùnrin fún mi. Kí ni tọ̀dọ̀ yín ṣe fẹ́ ṣe ń bẹ̀? Yéé díje! Ó ti tọ́. Ẹ pàtẹ́wọ́ fún mi. Bígìdá, sorry now. Ọ̀gá ẹ̀dẹ̀ fíìmù náà láti ẹ̀wọ́ ẹ̀gbọ́n kẹ́ má lè gbà bọ́. You're watching GboahTv. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. What is it? Ayé oyè bẹ́ẹ̀ni tó máa wé. Ẹni tó máa wé ṣèbó òun ló mọ̀ bá. Pretty.